Ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò gbogbo ojú tó ń wò mí nínú ilé ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní àwọn àlejò mi wọ́n ti wà ní kàlẹ̀ wọn kì í ṣe tọkọ-tìyàwó ìkan òṣòro ọlọ́mọge tó pretty dúdú yẹmí ọmọ tó rẹwà tó ṣe é mú yangàn tó ṣe é mú lọ bá mọ́mì àlejò mi kejì brother mi tó nà wọn kì í ṣe àpọ́npọ́npọ́n o àwọn ti gbéyàwó tiwọn mo dẹ̀ sọ fún yín lẹ́ẹ̀kan pé a máa sọ̀rọ̀ nípa kí ni nǹkan tó yẹ kí ọkùnrin kó wò lára obìnrin kí ni nǹkan tó yẹ kó rí kí ni nǹkan tó yẹ kó mọ̀ nípa ọkùnrin kó tó di wípé ó fẹ́ gẹ́gẹ́ bí ọkọ àti obìnrin kí ni nǹkan tó yẹ kí obìnrin wò lára ọkùnrin àti kí ni nǹkan tó yẹ kókùnrin rí lára obìnrin. Inú nìyẹn tí mo lọ fi gbá àlejò mi méjèèjì wá gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ dákun ẹ bá ń gbójú ayọ̀ sókè brọ́dà mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ yín náà mọ̀ pé bíbélì sọ pé gbogbo ọkùnrin ni Ọlọ́run fi ṣe orí Enitan bàbá ń káwọn ará lé. Ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni Enitan Bosude. Ẹ ṣé púpọ̀ sísítà mi tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́rùn yẹn dúdú yẹmí ọmọ tó ṣe é mú lọ bá dádì bòónà gbogbo ala máa ń pè wọ́n ní bòónà torí olórin ni wọ́n gospel artist ni wọ́n. Sísítà mi bàbá mi kí àwọn ará lé. Ẹ kú dédé àsìkò yìí o orúkọ mi ni Bona kíni Bona gbogbo Bona ni gbogbo wa máa ń pè yín bó bẹ ṣùgbọ́n. Ok orúkọ mi ni Bona full name mi ni Blessing Oluwabusayo Sobade aka Bona. Ẹ ṣé púpọ̀ má bẹ̀rẹ̀ látọ̀dọ̀ sísítà mi lọ́hùn yẹn lóòótọ́ ẹ̀yin ọkùnrin ni Ọlọ́run fi ṣorí ṣùgbọ́n ẹ dákun ẹ̀ ní bínú gbogbo ẹ̀yin ọkùnrin pátápátá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ sísítà mi lọ́hùn yẹn ẹ fún mi lórí ọ̀fẹ́ ẹ ṣé God bless you. Sísítà mi ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin ẹ fẹ́ yan ọkọ ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge ni yín ká tó sọ pé ẹ fẹ́ mú ọkọ pé ẹni báyìí ló wù mí tí mo máa fẹ́ kí ni àwọn nǹkan tí ẹnìyẹn gbẹ́dọ̀ ní kí ni nǹkan tó gbẹ́dọ̀ jẹ́ irú èèyàn wo gangan ló yẹ kó jẹ́ kó tó di pé ẹ máa fẹ́. Well firstly tí n bá fẹ́ ọkọ pé irú èèyàn tó wù mí tó yẹ kí ṣé àfojúsùn báwo ni máa ń pè as in nǹkan tí máa rí lára ẹ̀ tí máa fi fẹ́ ni pé number one ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó níwà. Then number two ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó bold. Ẹni tó ní ìgboyà in the sense that kò ń ṣe ẹni tọ́kàn máa darí ẹ̀ síbi darí ẹ̀ sọ́tún tí ò lè decide fún ara ẹ̀. Three ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run nínú. Then ẹlẹ́ẹ̀kẹrin ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ọjọ́ iwájú. As in he must be a visionary. Ó dẹ̀ gbọ́dọ̀ tún jẹ́ ẹni tó ní ètò fàyè ẹ̀. Then ẹni tó máa tún support. Tó wà supportive. Tí kò ń ṣe wípé ìyàwó mi má jáde má ṣu má tọ̀ kọ́ má ba ẹgbẹ́ gbà ẹ mọ́ mi lọ́wọ́ something. Ẹni tó máa support ìyàwó ẹ̀ pé okay o ìyàwó mi kí tiẹ̀ ló ń ṣe tó máa fún ní full support. Tí ó dẹ̀ kì í jẹ́ ọkùnrin tó máa jowú. Tí ò kì í jẹ́ òjòwú ọkùnrin. Gbogbo yín tẹ̀mí nínú ilé gbogbo ẹ̀yin ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge tó wà nínú ilé wọ́n ní ẹni tó bold ọkùnrin tẹ́ pé wọ́n nílé ok máa wá dá ìbéèrè yẹn padà sí wípé èèyàn tó bold ṣé èèyàn tó bold tẹ́ pé tókùnrin kan bá ń bọ̀ pé wá ọlọ́mọge mo láìkẹ́ ẹ̀ tó wá ní ìyàwó mi ni ọ̀gbọ́n sí bà ilé ìṣẹ̀lẹ̀ ìwọ ò lè gbẹ́ ìyàwó ṣé bẹ́ẹ̀ lẹ́ ń sọ ni àbí kí ni ìtumọ̀ boldness tẹ́yìn tí àdá ti. Boldness tí mo mí ni pé ìgboyà. In the sense that because in some people àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé ibi tán bá darí wọn sí lọ́kàn lọ. Àwọn wo ló ń darí wọn? Ẹlòmíì ó lè jẹ́ family. Ó lè jẹ́ pé àwọn ló máa decide nǹkan tó máa ṣe nínú family ẹ̀. Mo tiẹ̀ mọ brother kan àwọn ará ilé ẹ̀ máa rúgbà tó bá kókó báyàwó ẹ̀sùn kó tó di pé òótọ́ ni mo sọ mo mọ ẹni mo mọ dáadáa ó bá ní kẹ báyàwó yín sùgbà yín ló máa tó bà sùn. Ẹni tí mo sọ yìí tíyàwó ilé ẹ̀ bá fẹ́ ra omi sínú ilé tó bá sọ fún kò ní gbà ṣùgbọ́n tíyàwó yẹn bá ti kọ́kọ́ lọ bá àwọn àbúrò ẹ̀ pé ìyá ọkọ mi ẹjọ́ ìdè bá mi bẹ́ẹ̀ bò mí sọ̀rọ̀ mo fẹ́ ṣe nǹkan báyìí ìyẹn á lọ bá ẹ̀gbọ́n ẹ̀ pé broda mi ikọ́ tíyàwó yín sòótọ́ ni náà kó tó di wípé broda ṣẹ̀ṣẹ̀ gbà fún ìyàwó lówó láti ra omi sínú ilé. Irú ẹni yẹn kò lè decide fún rẹ̀. So it's not what to call a man. Ọkùnrin gidi tó bá mọ̀ pé ọkùnrin gidi tó dá pé tó bá mọ̀ pé time tó láti marry you have to be bold. Wá ní decision fún rẹ̀ because most broken homes lẹ́ni
ẹlòmíì because of family decide for and ìyàwó dẹ̀ lè má like ẹ̀ nǹkan tó yẹ kán ti settle fúnra wọn àbí ọ̀rọ̀ tó yẹ kán ti sọ kán dẹ̀ wà bold láti sort some things láti lè gbé nǹkan rere ṣe fúnra a máa di pé mọ́mì sọ pé alágbájá sọ pé jẹ́ ń gbọ́n kan kí nìyẹn máa ń. ibò ọ̀rẹ́ mi sọ pé ká paint bíbá ẹ̀ ní yellow kí ló feel ṣé irú kan. ẹ mọ orú nǹkan báyẹn kò yẹ kí ó jẹ́ kí ọkùnrin yẹn èmi ò lè fẹ́ràn ọkùnrin báyẹn I'm sorry to say because I want you number one you have to kó tiẹ̀ dá wà kó o lè decide this is what I want for myself that is what we call a man. kò ń ṣe ẹni tó kàn á máa tì kiri gbẹ́gbẹ́ ibi tó bá tì sí ibi gọ̀lúgọ̀lú ṣe é máa no that's not. ibùgọ̀ ibi tẹ́yìn gan bá ti sí ẹ̀fẹ́ ọkùnrin tẹ́yìn náà máa tì anyhow. Not really normally. ẹ wo ẹ̀yà ẹlẹ́gbẹ́ àwọn náà ní ọkùnrin tó bò tó ní gboyà àwọn náà tún wá ní náà tìrì nìdí sí i o. No mọ̀ kan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí obìnrin àzìyàwó I believe ṣẹ́rí àwọn obìnrin most obìnrin a máa ń rí nǹkan gan. tí ọkùnrin ò gbà. tí ọkùnrin a máa ń rí nǹkan ẹ mọ̀ ẹlòmíì obìnrin míì wà ó lè ti rí nǹkan báyìí pé àkọ́ tọkọ mi dẹ̀ fẹ́ ṣe bí ojú tí mo fi wò yìí kíní yóò lè bọ́ sí my dear báyìí jẹ́ ká ṣe báyìí kò dẹ́ tó bá yọ lè ní rárá kí ló mean mi ìfẹ́ mi so ìyẹn kọ́ là ń sọ kò ṣe é pé bóyá obìnrin yẹn ń ti ọkọ ẹ̀ but ẹ mọ̀ ó ti rí vision nǹkan tí kíní yẹn máa já sí. tí vision yóò bá lọ make tó bá lọ bọ́ sí nǹkan. Normally obìnrin tó bá jẹ́ a virtuous woman tó dẹ̀ ń ti ọkọ ẹ̀. ẹgbà wọ́n ní obìnrin tó bá jẹ́ the virtuous woman gbogbo ẹ̀yin obìnrin tí àwọn obìnrin nínú ilé ṣe virtuous woman yìí ṣé ń ti ọkọ yín lẹ́yìn báwo lè ṣe fẹ́ kí ọkọ yín tẹ̀síwájú ṣé dúró tì ṣé jẹ́ ọlọ́gbọ́n obìnrin tó ń to ilé ẹ̀ ṣé jẹ́ obìnrin tó pé ó jẹ́ akíkanjú obìnrin tó ń gba àdúrà pé ọkọ mi ò gbọ́dọ̀ tẹ̀síwájú ó gbọ́dọ̀ lọ síwájú ó gbọ́dọ̀ ṣe rere ó ní ṣẹrú ẹgbẹ́ báwo lè ṣe ń gbàdúrà fún ọkọ yín sí. ẹ wo ẹ̀yin tèmi nínú ilé ẹ má bá mi ká lọ bródà mi ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kẹ́ tó mú obìnrin pé irú obìnrin báyìí ni mo fẹ́ fẹ́ irú obìnrin báyìí ló wù mí láti fi ṣe ìyàwó kó bá mi kàdé kẹ́jọ́jọ́ rin ìrìn àjò ìgbéyàwó kí ni nǹkan tó gbúdọ̀ ní kí ni nǹkan tó gbúdọ̀ jẹ́ fáàyè amọ̀pẹ́ ti níyàwó bẹ́ẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ rí lára ìyàwó yín kó tó di pẹ́ fẹ́. ẹ ṣe atọ́kùn ètò ṣe ti rí ọ̀rọ̀ afẹ́gbéyàwó sílé àbá àgbéyàwó sílé èyí tí mo rí tó dàbí pé ó ṣe kókó jù nínú gbogbo ẹ̀ ìwà òun ni afa because àwọn Yorùbá gan máa ń sọ wọ́n máa ní obìnrin tí ò bá níwà kò lè báwo la ṣe máa put ẹ̀ gan. pé kò lè gbé ilé ọkọ. kò lè rí ilé ọkọ gbé obìnrin tí ò bá níwà tí kò kó ẹbí ọkọ mọ́ra tó fẹ́ máa ṣe èmi àtọkọ mi mo fẹ́ rí ẹbí mo fẹ́ rí èèyàn kan mo fẹ́ rí ti kíná wókẹ̀ lẹ́yìn ìwà àtúwá wo kéèyàn kóbìnrin ní ìtẹ́lọ́rùn kí obìnrin ní ìtẹ́lọ́rùn because tí obìnrin ò bá ní ìtẹ́lọ́rùn kódà kọ́kọ́ lọ sí ibiṣẹ́ kó wá nǹkan tí gbogbo ẹbí máa jẹ àbí nǹkan kan ọkọ gan ò tí ẹ lè ní rest of mind níbi iṣẹ́. torí pé ìyàwó tó fẹ́ sílé ò ní tẹ́lọ́rùn. ìyàwó tó ní sílé kò ní tẹ́lọ́rùn. so ìtẹ́lọ́rùn yẹn ó ṣe kókó. tí obìnrin ò bá ní ìtẹ́lọ́rùn kò sí bí kọ́kọ́ ẹ̀ jẹ́ ẹni tó ní owó tó ń fún ní gbogbo nǹkan tó ń béèrè á sì máa wo ìdá kó máa wò ta ọ kó máa ṣe ìwà ìtẹ́ ó máa wo àwọn ìwà kan tó jẹ́ pé kó lọ máa ní ojú kòkòrò sí nǹkan táwọn ọ̀rẹ́ ẹ̀ bá ní. ó máa yọjú sí àwọn nǹkan tí kò yẹ kó yọjú sí meanwhile it's not as if pé bóyá nílé ẹ̀ nǹkan tọ́kọ ẹ̀ ń fún bóyá kò tó ṣùgbọ́n ìyẹn ti wà nínú bóyá máa sọ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni bí kòkòrò inú ẹ̀jẹ̀ ni so ní tèmi ìyàwó tí mo gbé sílé kí n tó gbé sílé mo kọ́kọ́ wo ìwà bó mo wẹwà náà o because a lè sọ pé nítorí kóbìnrin kan ṣáà níwà kó má lẹ́wà because ẹwà yìí náà wà lára nǹkan tó máa jẹ́ kí bála ṣe máa pùtẹ̀ náà ẹ mọ̀ ẹ fẹ́ mú ìyàwó yín jáde inú yín gan dùn ẹ̀yin gan lè fi ìyàwó yín yangàn láàrin ẹgbẹ́ pé ìyàwó mi lélẹ̀. bó tí ìyàwó yẹn tí ò bá ní ẹwà bó tó bá mu ara mú ńkọ́. tí kò bá ní ẹwà tí ò ní ẹwà ṣùgbọ́n ó mu ara mú tó yẹ pé kò sí nǹkan tó bá wọ̀ láyé yìí ó máa dúró déédéé lára ẹ̀ tó yẹ pé àwọn tó ní ẹwà gan máa pé ṣé wọ́n bí obìnrin mọ́ aṣọ yìí ni kí ló dé. because ọ̀pọ̀lọpọ̀ láwọn obìnrin tó pé alẹ́wà àmàràmú tí má ti parọ́ ẹja mi
lóòótọ́ ni tóbìnrin ò bá mọ ara mú náà gbogbo ẹ ṣì máa padà já sí òfò náà ni. torí ẹ̀ ń sọ̀rọ̀ ẹwà ni o pé ẹwà tó bá mọ́bìnrin jáde. ẹ má ṣì mí gbọ́. ok. mo ò tẹnu mọ́ ẹwà o. ok. mo ní ìwà àti ìtẹ́lọ́rùn. bẹ́ẹ̀ ni ìwà ìtẹ́lọ́rùn. mo ní kò bọ̀ kò ṣe é pé kò sí bá ṣe lè yọ ẹwà náà kúrò nínú ẹ̀ pátápátá. ẹwà náà lára bí èròjà ni ẹwà náà fúnra rẹ̀ náà ṣe jẹ́ but ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó wà níta ń sìn yìí àwọn ń wo ìwà ẹwà náà máa ń lọ fún. òun ló fà á tí gbéyàwó fi máa ń. tó fi jẹ́ pé ìgbéyàwó at the end of the day máa forí ṣọpọ́n. gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń wò mí nínú ilé ṣe gbọ́ nǹkan tí brọ́dà mi sọ. ẹ wò ó wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin ọkùnrin tẹ̀ wà nínú ilé pé ẹ máa ń wo ẹwà ẹ kì í wo ìwà òun ló máa ń fà á tí ìgbéyàwó fi máa ń forí ṣọpọ́n ẹ máa wò ó pé ó sì máa change ẹ jẹ́ ká lọ sílé agbára gbogbo tó ń wò mí nínú ilé tí mo bá padà dé èmi àti àwọn àlejò mi lájọ máa wọlé nítorí pé ìbéèrè gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ó máa sì tẹ̀síwájú kẹ̀ ẹ kú déédé àsìkò.